Quadri àbúrò mi dáadáa ni in fact lẹ́yìn pé bóyá kì í ṣe àfìdí bí ìyá mi ọmọ ìyá mi. ó tó bá ọjà tó mọ̀ ọ́n mo gbọ́ Quadri láti bí 27 years ago bí around ìgbà oko ẹrú àbí pẹ̀lú ajílẹ̀ yẹn àti báyìí láti jọ ń bọ̀ títí. ṣé wọ́n ti ẹ̀fún yín lára tẹ́lẹ̀ bí a ní set bóyá wọ́n sọ pé ààrẹ àláwà yé bí a ní. rárá o rárá Quadri ta ṣe ríra ní last week ẹ̀ṣẹ̀ mọ̀ pé àìsàn ló ṣe wò tọ́lọ́jọba adé kòkòrò bẹ́bẹ̀ kíní ẹ̀kọ́ lè dédé náà nítorí bá jẹ́ pé ẹni tí kíní ẹ̀ ti pẹ́ lára ẹ̀ ó ṣá at least ṣẹ́ràn máa ń lẹ́yìn tó ń jẹ́ fún láti láwọn èèyàn kan tó máa sọ fún pé nǹkan báyìí dẹ́ ń ṣe mí o ibi ìdẹ́ máa ń ro mí o ẹgbẹ̀gbẹ̀ kò sí ọ̀kan. Gẹ́gẹ́ bí akẹgbẹ́ wọn ẹ̀yìn tó súnmọ́ wá ju àwọn aráàta lọ kí ẹni sọ fún wa nípa ìjà ayé Quadri. bí lè bá sọ ibi òsàn ni àwọ̀ làwọ̀ kò ṣe ẹ̀ nídìí kí n sọ ọkọ tẹ bá gbé kámẹ́rà yín ráǹtẹ gbé kámẹ́rà yín ní ráǹtẹ ẹ máa rí wípé kò jẹ́ kí láwọn kẹtẹ máa ṣàfẹ́rí ẹ̀ nípa wọn. kíkúnlẹ̀ kí ni nọ́mbà 1 ẹ̀ ló bọ̀dá mi ṣe wà pa ìyẹn nọ́mbà 1 ìkejì ni ìpè ní ìbánisọ̀rọ̀ ó máa ń pè mí gẹ́gẹ́ bí àbúrò àpèmà bọ̀dá mi ṣàlẹ̀ pé kíní gangan ìbá àtọmọ mi tọ́jọ́ máa ń ṣe gan tó bá ṣe àpè bọ̀dá mi fẹjọ́ àbúrò mi sùn yẹn o ṣe báyìí so gbogbo irú àwọn nǹkan dẹ ọ̀rọ̀ nípa táwọn èèyàn máa sọ ìmọ̀lẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ yẹn ni màá máa rántí irú ìgbé ayé tá a jọ gbé papọ̀ nígbà tó wà láyé. òun kọ̀tàn ní adarí eré mi ní. báwo lè jẹ́ sí Sisi Quadri. Sisi Quadri ẹ̀gbọ́n mi ni ọ̀rẹ́ mi ni alábàáṣiṣẹ́pọ̀ mi ni a lot of gbogbo script ni mo máa ń kọ́ nfa tó láwọn fíìmù tó yẹ pa ti jọ ọkọ sílẹ̀ tá a rò pa máa ṣe báyìí tó fi kọ́ra ọ̀gá wa láti London táyé ṣe wọ́n láwọn ṣe tá a ti jọ pilot even lórí tébù wa àìsàn ń jẹta tó ní àtọ́ra ló máa ti yá o ẹ jẹ́ kí n padà sí òkú ká máa discuss bá a ṣe máa. lálẹ́ ẹ̀dọ́gbẹ́ bá sọ̀rọ̀ ń jẹta. Sisi Quadri a sì bá sọ̀rọ̀ ń jẹta tó lóun wà ní area ọ̀dọ̀ wọn bí báyìí òwò mọ́ Ògbómọ̀ṣọ́ kó fẹ́ lọ sí check up normal dípò kí táwọn bá ti yá ọ̀gá ìmọ̀tọ́lá máa ríra wọn bá ti máa ṣe àwọn nǹkan tí a fẹ́ ṣe bẹ́ẹ̀ tí nìkan bíi 2 ọ̀sán àná tá à ń ṣe lọ́wọ́ iṣẹ́ táyé iṣẹ́ náà là ń ṣe lọ́wọ́ ní kọ́ ń wọlé lọ́tọ̀ lọ́sì wọn lábàá ló ṣe jẹ́ sílẹ̀ òótọ́ ní Sisi Quadri bùkọ̀ mo ṣáà láti yẹ fóònù mi wò nígbà máa rí báyìí from reliable source gbogbo àwọn bloggers wa wọ́n ti gbé àìsàn ló ṣe é wù tọ́lọ́jọ́ bá dé kò sí nǹkan kan fẹ́ ṣe sí. ẹ̀yin máa ń rí wọn dára ju àwọn tó kù lọ ní orí set ṣé wọ́n ti bá pẹ́rẹ́ bóyá àìlera déédéé wà nígbà tẹ́jọ́ ṣiṣẹ́ pọ̀. Quadri ò kí ń fi àìlera ẹ̀ ṣeré o Quadri ò kí ń fa àìlera ẹ̀ ṣeré Quadri wà ní tó máa ń fún wa lóògùn gan tó máa ń kóògùn káàkiri kò kí ń complain anything pé nǹkan ṣe torí pé kò kí ń bọ àṣírí ara ẹ̀ tẹ́lẹ̀ tí ì bá ń ṣe báyìí kò fi bá kán sọ wípé nǹkan kan ṣe orí tó jẹ́ bí àgọ́ ara. gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ kí làwọn tẹ máa ṣàfẹ́rí ẹ̀ pa Quadri. n tí máa ṣàfẹ́rí ẹ̀ pọ̀ o landmark Sisi Quadri pọ̀ ní film industry tí ò tí ì sí irú ẹ̀ táàtì òbí ló máa fún wa nínú rẹ̀ gbogbo ẹni bẹ̀rẹ̀ pọ̀ ṣe kọ́mẹ́dì lẹ́nu bóyá òun bẹ́ẹ̀ bú mi àìdá ọkùnrin àbóbìnrin Sisi Quadri ní mẹ́ńtọ̀ wọn a dẹ̀ máa ṣàfẹ́rí ẹ̀ gangan globally ní star Quadri kì í ṣe pé wo nìkan lọ fọṣẹ kì í ṣe pé ọ̀ṣun state nìkan lọ fọṣẹ ọ̀fọṣẹ wà ní theatre practitioners ọ̀fọṣẹ àwọn upcoming skit maker ọ̀fọṣẹ àwọn tó yẹ kí wọ́n ti jẹ́ great comedian torí pa èmi ń bù yan o ẹlẹ́nu abẹ́ lèmi ẹlẹ́nu òrófó lèmi Sisi Quadri gangan lọ̀gá ẹ̀ o lè má wà sábẹ́ kó gba form àìmọ̀ èèyàn ló ti inject comedy ẹ̀ sínú ayé wọn tó kálukú ti ń fi jẹun ìfún ikú rẹ̀ sí báyìí àwọn ọ̀rọ̀ kan tá a sọ lára rẹ̀ pé kí ni faith gbogbo àwọn tó yẹ kí wọ́n jẹ́ bíi mentor fún àwọn tó jẹ́ upcoming lábẹ́ rẹ̀ Sisi Quadri jẹ́ pé ẹnìkan láyé tó yẹ pé ìjọba ti ń ṣiṣẹ́ bọ̀ láyé wọ́n sí mi láǹfààní àti fẹ́ lo Sisi Quadri ló fíìmù ẹ̀ wọ́n jọ bẹ̀ látàyé ajílẹ̀ yẹn àbúrò mi a máa ṣe wọ́n rí lórí èmi mo máa ń lo Sisi Quadri bí omi òjò kò fi jọ́ kan cháàjì mi rí Sisi Quadri máa ṣe lọ́wọ́ lájà máa fẹ́ ṣùtù lóṣogbo ṣé dé ìtì ọ̀ṣáyẹ wà rí mi lọ́la adé a ṣe nǹkan tí a fẹ́ kó ṣe Sisi Quadri ò kí ń cháàjì èèyàn kò rí rẹ̀ bí star ó bá ọmọdé ṣe ó bá gbàlagbà ṣe upcoming ó bá ṣe ó bá àwọn diaspora ṣe tíṣà máa wá bá pè láti UK ọlọ́pẹ́ olóòpì kíkọ́ ṣàmì má dàlú mo ti lọ sọ́dọ̀ ìjẹ́ kí n pí kíkọ́ rẹ̀ mọ́ Sisi Quadri rẹ̀ lẹ́ẹ̀gan àti lùsì nǹkan táti wọ̀ bóyá máa wáyé mọ́ Gbẹ́ngà Adébóyè lọ àwọn fẹ̀dé là ń rí ààrí tí kò fi dèní Sisi Quadri náà ti lọ kọ́lọ́ má ṣe kú rẹ̀ ní tẹ̀lé ní Ọ̀ṣun state kó má ṣe kú rẹ̀ ní tẹ̀lé ní Ìwó kó má ṣe kú rẹ̀ ní tẹ̀lé ní Nàìjíríà kó má ṣe kú rẹ̀ tẹ̀lé láàrin àwa òṣèré àti àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn àtàwọn tí wọ́n ti lórúkọ àtàwọn tí wọ́n bẹ náà ẹ ṣé gan ni mo rí lè dúpẹ́. orúkọ mi ni Ọ̀túnba Adékúnlé Abọ́ládé tí gbogbo ayé mọ̀ sí gbogbo èdè. ìpẹ̀lẹ́ akú aláfẹ́ra bàtà lọ́la ń bá wa ṣẹ́wé mu ẹjẹ́ àmọ́ ìwọ̀n bẹ́ẹ̀ ṣe súnmọ́ Quadri tó nígbà yìí. kò sí ẹni tó máa wà láyé tọ́jú ọmọ Yorùbá tí ò ní mọ̀ ìpè òun súnmọ́ Sisi Quadri. àjọṣepọ̀ àkọ́kọ́ tó máa wáyé láàrin mi àti Sisi Quadri ìtumọ̀ 2015 ìgbà tí mo kọ́kọ́ ya sinimá mi tọ́jú oyè kan mi
ìgbà tí mo pè é pé mo fẹ́ ya sinimá dodo èdè ìbẹ́yìn lẹni fíìmù fúnra yín mo ní ẹ tá fún mi ní owó oúnjẹ tí wọ́n jẹ Sisi Quadri kì í ṣe ẹni tí máa ń ṣáàjì èèyàn àbí tí ó fi ayé ní èèyàn lára ìgbà tá à ń bọ̀ wá sílé ìgbà táwọn èèyàn jọ ń sọ̀rọ̀ kan Sisi Quadri ni the only star tí a sọ wípé tẹ bá pè lọ́wọ́ kan èyí sọ wípé iye tí màá gbà rè tó bá ti jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ sí ẹni tó fẹ́ràn yóò wà báyìí sétí ìdùnnú tí ìdùnnú Sisi Quadri jẹ́ èèyàn tó jẹ́ wípé nínú àwọn tí máa ń jẹ́ kí ògo mi ọ̀tàn ńlọ́wà ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀dẹ̀mọ̀ kó ti wà látàyè wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ skit makers ńsìn tí wọ́n jẹ́ comedians ńsìn tàbí tó bá sọ pé ò lè bú yàn ọlọ́mọ mọ̀ dá Sisi Quadri pẹ̀lú wípé adámé ìbú tí ó sì mọ̀ pààyàn lẹ́rìn ó ti ṣe tiẹ̀ sí ó ti lọ àwa tó kù ní ká máa gbígba bí ìgbà wípé àní dọ̀là tó bá láyà kó sìkà tó bá ti rántí kú gá kó sòótọ́ tó yẹ pé bí Ọlọ́run ti máa ń dá ẹjọ́ èèyàn ó ní tí ń ṣẹlẹ̀ níbi àwọn táwa ṣẹ̀yẹ kẹyìn fún pẹ̀lú ìwà tó wù ó wáyé lọ́mọ yìí pé àjẹ́nà Firdaus Ọlọ́run gbọ́dọ̀ fi ta Sisi Quadri lọ́rẹ ó ti wáyé ó ti lápa ó sì ti bá tiẹ̀ lọ àwa yòókù ní pé ká ṣe dáadáa. Gẹ́gẹ́ bí alábàáṣepọ̀ kí làwọn kẹtẹ máa ṣàfẹ́rẹ́ nípa Quadri. Kí lẹ wí sà. Gẹ́gẹ́ bí alábàáṣepọ̀ Quadri kí ni kẹtẹ máa ṣàfẹ́rẹ́ nípa. Humbleness Sisi Quadri jẹ́ ẹ̀dá kan tó dàgbà àmọ́ tó rẹ̀ nílẹ̀ ara wọn kan tá a máa ṣàfẹ́rí pa ẹ̀ ní wípé ká pè yẹn ṣiṣẹ́ kọ́mọ̀ ní ẹni tó ń bá ṣiṣẹ́ lára ara wọn kan tá a máa ṣàfẹ́rí ẹ̀ ní wípé kẹ́ ẹ fẹ́ ṣe nǹkan tó gbárùkù tì yé ní ìpínlẹ̀ Ọ̀ṣun táwa wà gbogbo àwọn stand-up comedians láyé wọ́n máa fẹ́ ṣe any event Sisi Quadri ni ó dájú wípé tán bá pè tí ó wà tí ó dá wọn lóhùn a lot of events láti òní lọ lọ́jọ́ wípé àwa tí a máa ń pe àwọn èèyàn táwọn èèyàn máa ń torí Sisi Quadri wà event yẹn yóò máa fìrò díẹ̀díẹ̀ torí pé ẹni tí wọ́n fẹ́ máa ń wò mọ́ wa lára ni ló ti lọ yìí kò sí bí àṣẹ ní máa fẹ́ kù lójoojúmọ́ àdúrà wa ni pé àtẹ̀bí ẹ̀ àtàrẹ àtàwátá jẹ́ olùbáṣe ẹ̀ kọ́nà ó di fún wa lọ́pọ̀lọpọ̀. ọgbà bẹ̀bẹ̀ ọgbà bá máa dé tẹ̀lé rẹ̀ kí ká dé máa bẹ̀rẹ̀ jogbobiro ní lóṣogbo lọ́ndì 5 6 7 8 9 10 Sisi Quadri wà ń bẹ̀ dé pé nǹkan kan ọ̀sà ti wà ń bẹ̀ táyì ìjọba àti ìfẹ́ ṣe báyìí. ẹ ti yà ń kọ́ lára iṣẹ́ yẹn. láì tí yà rárá orí fún on the 6 ló fún mi. ọjọ́ kẹfà oṣù yìí. oṣù táwa yìí kó máa dé kó máa jẹ́ day 2 tèmi on the 6 ló máa dé sóṣogbo ní níta àjọ sọ. nígbà tá à ń yà ní kúlákó àjọ àmì bẹ́ẹ̀ fún èmi lóṣù méjì torí mo translate sí Yorùbá òun lo bí ọ̀sẹ̀ méjì ìkànnì àwọn akọ ẹgbẹ́ rẹ̀ síwájú ló ń bá wa já ìwé àtẹ̀gbò fún táwọn kò fún mi yẹn máa jáde lẹ́yìn Aníkúlápó jáde láàárọ̀ àná àjọ lọ ṣe premier lọ́dún 29 Aníkúlápó jáde láàárọ̀ àná kí ló ṣe ló fún àṣírí òkú ẹ̀gẹ̀gẹ̀ máa ṣe lọ́jọ́ ayé bẹ́ẹ̀ gbogbo gbèsè ayé Quadri lẹ́sìn ti pọ̀ jù àwọn èèyàn márùn-ún kó máa pààyàn lẹ́rìn lẹ́sìn pọ̀ jù lára Quadri gẹ̀gẹ̀ Quadri mo ti pè wá sóṣogbo náà rí jẹ́ kí ló yẹ wọ́n sọ àwọn tó yin iṣẹ́ jù wọ́n á bọ̀ lóṣogbo mi wá pìkì kọ́ rẹ̀ mi lè ti sanwó fún un wọ́n á tẹ̀sí mi tún wá rí wọ́n dájú máa dùn tẹ̀ máa gbé ayé mi ta Quadri ti pè mí ojú ẹ̀ ó já o èmi ò bínú sí ẹ̀ mo ti pààrọ̀ sí wò ó sanwó epo mi láti lẹ́kí mi lè ṣe kankan ní fún mi nígbà àjọ kìkì kọ́ ìlú jílẹ̀ mi lóòótọ́ ó lè ṣe pé kọ́ta mi ọjọ́ wáyà tó fẹ́ yà mo ti fa mi ilé fọyọ́ ọmọ ìyá mi ṣeré torí pọ́ mi ẹ̀dẹ́ mi ni ọmọ ìwó lò látàrí jílẹ̀ lọ àsìkò sí ìjọ ṣe lọ́wọ́ wọ́n wá ní àbọ̀dọ́lá ẹ̀yìn lọ́mọ bá wọn báyọ̀ ti jà ní ṣe ẹ̀rọ àwọn wọn láti dájọ́ wà ní rank ní ìfújọ́ kan pé Quadri ní bó ọ̀dà rí Quadri ní tó já pọ̀ ní tí wọ́n bá fẹ́ kólẹ̀ fún ẹ̀yìn kọ̀ọ̀kan bá fẹ́ dọ̀bálẹ̀ àdọ̀kan ọlá tó bá ti di òkè ń kárí náà tẹ́lẹ̀ àwọn èèyàn kọ́ńpìlẹ̀ olódùkọ̀ ẹ̀ má lè ti sọ̀rọ̀ ọmọ jàre má lè sọ ọmọ pé Ọ̀ṣun máa dìde ní Ògùn but Ọ̀ṣun ti lùsì kọ́ báyìí last month àjọ wà lẹ́dẹ̀ náà ni ìbàdàn bẹ́ẹ̀ ni tàbí sọ̀rọ̀ ọlọ́fà náà gbogbo àwọn legend wà là ń lùsì ni kọ́lọ́ nǹkan ṣàánú wa ṣá àánú nìkan ní ìdílé Ọ̀ṣun state wa ìlú wa. aládùúgbò wọn lẹ́yìn náà aládùúgbò wọn lẹ́yìn náà ẹ ká sọ aládùúgbò Quadri lẹ́yìn náà àdúgbò ilẹ̀ ń gbé náà. iṣẹ́ tí mo ṣe lọ́ọ̀lì yìí tù kò ráyè wá ó dẹ̀ sọ fún mi pé òun lè wá ó wá ní captain date àwa mú iṣẹ́ mi àwa iṣẹ́ yẹn lọ iṣẹ́ mi ta mú ọ̀túnla ni àná láti fi 2 weeks ago
ìyẹn ni wọn bí ọ̀sẹ̀ yìí náà láti pè pé kó dẹ̀ dé ní ká dẹ̀ pé pé táìmù olóde náà tún la. tó wọ́n ní ìjẹrin tó wọ́n ríngì ẹ máa wo fíìmù tàjọ sí pátádowó olókópa tó pọ̀ mẹ́ ẹ bá wo àṣeyàn ọba tí mo yà olókópa tó pọ̀ mẹ́ ẹ bá wo alágbára pósí olókópa tó pọ̀ mẹ́ kò sí fíìmù mi tí ò bá mi sínú ẹ̀ rárá. Zainab tó wà ń gbọ̀ngàn ọmọ Yorùbá ẹ̀sìn ó fẹ́ ṣiṣẹ́ wọn ni ọlọ́ba ṣe gáfíìsì fíìmù mi kan eléyìí tí ò sí mẹ́ òní fíìmù ẹ̀yọ̀ kan tí mo ṣẹ̀ṣẹ̀ yà lọ́ndì yìí títa yà tí ò sí mẹ́ kò sí fíìmù bíi mẹ́fà tí mo yà kò sí tí ò sí mẹ́ so Ìbàdàn mo ti jí débi àárọ̀ kò sẹ́ni tó máa gbọ́ orúkú Quadri tí ò ní sọ so ó dẹ̀ jẹ́ lẹ́sìn fún mi ni. èkó láti pè é ẹ mọ̀ bọ́ wájú ilé yẹn ní sọ́gbé storage.
name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.